kí ara wa pé àkíyèsí ó wọ́n máa ya ọkọ̀ lẹ́nu pé ṣèbí lọ́gànjọ́ òun ló máa ń ṣe ẹ̀sùn wòlíì wọ́n ṣe fún bàbá west video ṣọ́fà kì í ṣe lọ́gànjọ́ òru aago kan ọ̀sán ní a fún wọn ọ̀gànjọ́ òru yẹn pákéjì ní táwọn èèyàn mú wọlé létà aago kan ọ̀sán ẹṣẹ́ ẹ̀gbọ́n fáwọn tó wà ń ta tó wọ sùpánà onígò lójú pẹ̀lẹ́ káàbọ̀ aago kan ọ̀sán òun ni wọ́n fún wa òun làwa dàgbà mọ̀ ṣùgbọ́n nígbà tó dé yá ni àwọn èèyàn sọ di aago mẹ́wàá méjìlá lóru ní Thursday mọ́jú Friday kì í ṣe ohun ìlànà so ohun tá à ń ṣe òun lohun tó tọ́ aago kan ọ̀sán ọjọ́ agbára òun la pè é ẹni wọ́n ní nígbà tó máa yá wọ́n nítorí àwọn tó ń lọ síbi iṣẹ́ nígbà yẹn lọ́run ẹni ń lọ bí iṣẹ́ ó máa wáyè wá ẹ̀mí mímọ́ la pè é wọn kì í fowó gbà kì í ṣe nǹkan tí a máa ní ẹ̀ta fún wa nínú bíbélì èèyàn kan ti ní kọ́ńtà wọn ní kówó ẹ̀ kó ṣègbé pẹ̀lú ẹ̀ so kò ṣe é tà ẹ̀bùn ni tó jẹ́ wípé á fún àwọn tó bá wù tó bá dẹ̀ fún yàn náà tẹ́ni ò bá mẹ̀tẹ́nẹ̀ dáadáa ó lè gbà á lọ́wọ́ ẹni yẹn tí àwọn èèyàn dẹ̀ máa fojú wòlíì ànáwó ẹni yẹn pé ẹni yẹn ó gbóná ṣùgbọ́n pálí ìṣáná ni kò sí nǹkan kan ń bẹ̀ mọ́. wọn náà wò mí o èmi ọ̀chọ̀fà àmọ́ ń jẹ̀wà àti epo pupa òfin ṣẹlẹ̀ àtọwọ́dá yín ló pọ̀ jù over 15 years mi ò jẹ tọ́kì wọ́n ní kí n má jẹ èmi ló ní kí n má jẹ kání ẹlòmíì abọ́ síta á ní gbogbo ẹ̀yin ọmọ ìjọ ẹ má jẹ tọ́kì o ṣẹlẹ̀ ò lé láti sìn nínú ẹ̀ àtọwọ́dá òfin ẹ̀yin wòlíì àti àwọn alálàáríran ẹ̀yin lẹ́ ń confuse àwọn ọmọ ìjọ jù epo pupa wọn ò ní kẹ́ tó má sọ fún ẹ èmi wọ́n ní kí n má jẹ tọ́kì most of you tọ́kì kankan ló ń jẹ yìí tẹ́lẹ̀ mo máa ń jẹ ó ṣe tó yẹ pé ìbẹ̀lẹ̀ ṣù fẹ́ gbà wọlé wọ́n ti kìlọ̀ fún mi pé má jẹ tọ́kì it's a personal revelation and vision tí mo dẹ̀ dì mú àwọn ẹlòmíì lè bọ́ sínú chọ́ọ̀chì wọ́n ní àlọ́ ní ẹgbẹ́ lọ jẹ tọ́kì níbi tí ọmọ ìjọ kan gbọ́ tó sọ fún ìkejì mẹ́sẹ̀jì yẹn lọ ibẹ̀ ló ti ń káàkiri àtọwọ́dá òfìsẹ̀lẹ̀ ò lè láti sìn nínú ẹ̀ ohun tó le jù tán ní ká má jẹ ẹ má jẹ obì yẹn dẹkẹrẹ tí wọn gan bá lọ sọ́jà tó bá ra nǹkan ẹ jẹ ṣùgbọ́n tó má fún ẹ wọ́n lè fún ẹ ní ẹ̀mí àjẹgbàbẹ̀ so obì ọ̀rọ̀gbọ́ lọ sí ọjà tó bá wù ẹ́ jẹ pé málà tó bá wù ẹ́ jẹ rà á kó dẹ̀ jẹ kí ló tó kù ọbẹ̀ yọ̀ ẹgbọ́n èmi ń jẹ ládàádáa ẹgbọ́n èmi Ọlátọ́ṣọ mò ń jẹ ilá dáadáa wọn ò ní kí n má jẹ la o kọ́ má sọ ìbá jẹ nǹkan yíyọ tó má sọ fún ẹ pé kó má jẹ ìgò pásánà ohun tó ń commonize òun ni ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ nígbà tí Jésù lé ẹ̀mí òkùnkùn jáde lẹ́gbẹ̀ẹ́ odò lẹ́gbẹ̀ẹ́ òkun ẹ̀mí ẹlẹ́dẹ̀ ló gbà wọ́n dẹ̀ wọnú òkun lọ ìtumọ̀ ni wípé ẹ̀mí ẹlẹ́dẹ̀ is so accessible láti gbẹ̀mí òkun so ìwọ tó bá ń jẹ tẹ bá wọ ẹlẹ́dẹ̀ ìwọ tó bá ń jẹ ẹlẹ́dẹ̀ easily ẹ bá mi gbé kinní fún ọlọ́mọ mẹ́ta ni ẹ̀yẹ wọlé easily ayé àtètè mú ẹ gbogbo òfin yòókù àtọwọ́dá tẹ fi kún àti ọtí mímu mo sọ̀rọ̀ o èmi Ọlátọ́ṣọ mo ń jẹ igi o mo ń jẹ snail mo ń jẹ o
bàbá tó bí mi dẹ̀kẹ̀rẹ́ ó máa ń jẹ dáadáa. Snail is so medicinal. Ṣùgbọ́n tó máa jíṣẹ́ fún ẹ personally pé kó má jẹ mo sọ ti tọ́kì tani ó kì í jẹ tọ́kì mi. Tani ó kì í jẹ tọ́kì níbí. Ok, èmi tó ní kí n má jẹ bí Kétu ṣe tóbi tó mo sọ wípé ti máa náà sọ openly yẹ́n ọmọ ìjọ ẹ má jẹ tọ́kì o, at least 80% will follow me. Wípé òṣòdì ní ká má jẹ what mo ń wo ẹrù lẹ́yìn lórí ni èmi lónìí kí n má jẹ kí ni mo ṣe mo ń wo ẹrù lẹ́yìn lórí ni èmi personally lónìí kí n má jẹ tí mo dẹ̀ ń sá fún. Ẹ má sọ ìjọ mímọ́ di ìjọ tí àwọn èèyàn máa bẹ̀rù wọ́n ní ká má ṣe bẹ́ẹ̀ òfin àtọwọ́dá